happening live now at Ondo State Ministry of Justice, where people are rejoicing for the Honorable Commissioner for Justice that was just dissolved by Akeredolu, the governor of Ondo State. As you can see, people cannot hide their joy as they are rejoicing for the man leaving the office, as they are jubilating, waiting for him to shout at him for every dubious character that he has put in place when he was in office. Àwọn èèyàn ti ń bínú wọ́n ti ń pariwo, àwọn èèyàn ti ń pariwo bọ́lọ́pàá ṣe dé o, àwọn èèyàn ti ń bínú wọ́n ti ń pariwo. Ó ti jáde o, 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 ó ti sá lọ, Attorney General ti sá lọ, Attorney General ti sá lọ. Àwọn orin kú Akeredolu apá kejì tí mo wí dé, ó dé wẹ́rẹ́ bí eji alẹ́, ó dé kùtùkùtù bí eji òwúrọ̀. Ṣé bẹ́ẹ̀ rántí nínú orin apá kìíní tí mo kọ, tí mo ti ṣàlàyé Akeredolu ti parí iṣẹ́ ẹ̀ láyé, tí mo fi ní ó ti ṣèwọ̀n tó lè ṣe kó tó lọ sinmi. Mo sì forin gbàmọ̀ràn fún gómìnà tuntun ìpínlẹ̀ Ondo, Gọ́vnà Lucky Ayédàtiwa, pé kó ṣọ́ra kó mọ́ tẹlẹ̀ lódì òdì. Mo forin ṣàlàyé pé kó ṣọ́ra fáwọn olóṣèlú ìsọnù, kó ṣọ́ra fáwọn òṣèlú abániwọ̀ràn bá àrídá, àwọn agbẹnikọlù ní òṣèlú tó ṣe pé ìmọ̀tara wọn ni wọ́n bá kiri. Mo forin gbàmọ̀ràn fún Gọ́vnà Lucky kó múṣẹ́ ṣe lórí gbogbo ohun tó yẹ kí gómìnà àná ó ṣe tí ò ṣe kíkọ́ tó dá lágara. Ibi Akeredolu fàdàgbà ètò ìṣèjọba rẹ̀ rọ̀ sí kí Gọ́vnà Ayédàtiwa kó bẹ̀rẹ̀ ń bẹ̀. Ojo Awogbemi, mo ti lónírúurú àwọn àṣírí lọ́wọ́, mo ní ká mọ̀ bájọba bọ̀ díẹ̀díẹ̀ ni ká tó da gúgúrú orin ságbádá. Àwọn àṣírí tó pamọ́ fún gbogbo ọmọ ìpínlẹ̀ Ondo lásìkò ìjọba Akeredolu àti lẹ́yìn tó kú tán ọ̀rẹ́pẹtẹ ọ̀yanturu ọ̀pọ̀ òkà màmá. Ìgbà t'Akeredolu bẹ̀rẹ̀ ẹ̀san rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ làwọn kan ti ń dáná ogun tí wọ́n ń pète ọ̀tẹ̀ láti bàjọba ìpínlẹ̀ Ondo jẹ́. Àwọn tó fẹ́ t'Akeredolu wọ́n ń gbàdúrà fún pé kára ó mókun. Àwọn èyí tí ń ṣojú ayé wọ́n ń gbá Akeredolu ṣépè ní kọ́lọ́fín ní gbangba, wọ́n tún yòǹbó ẹ̀. Well, Akeredolu ti kú o, ó sì ti lọ sinmi, kò sí dààmú kankan fún mọ́. Olúwa nìkan ló kù tí ó ṣèdájọ́. Ìdájọ́ ń bẹ lọ́wọ́ Ọlọ́run ọba tó mọ gbogbo, ìdájọ́ ń bẹ lọ́wọ́ Elédùà lókè. Wọ́n láwọn kan ṣèjọba ta ló tó mú mi, ìjọba ta ló tó mú mi, àti tòjébó ló ṣàlọ́wọ́ òkùnbà balẹ̀ ẹni tí ó bọ̀. Ní gbogbo àsìkò Akeredolu ṣàkóso ìlú níjọ́sí kó tó di pé ó kú. Àṣírí ohun gbogbo tọ́pamọ́ yóò hàn kedere, ẹ mọ́ bá mi ká lọ. A sì ń bọ̀rọ̀ ń bọ̀ ná wẹ́rẹ́wẹ́rẹ́, a ó fojú ọmọ olè hàn lẹ́rìí kan. Ìyàlẹ́nu ló jẹ́ fún mi wípé former Attorney General àti kọmíṣánná fẹ́tò ìdájọ́ ìpínlẹ̀ Ondo lásìkò ìjọba Akeredolu, ìyẹn Justice Charles Titiloye, ariwo olè làwọn òṣìṣẹ́ ní Ministry of Justice ìpínlẹ̀ Ondo tí wọ́n palẹ̀ lórí ní kété tí wọ́n gbọ́ pé Gọ́vnà Ayédàtiwa ti tún gbìmọ̀ ìṣèjọba ànáká. Wọ́n ní ká gbọ́wọ́ wọn tẹ bàbá ní, wọn ìbá fà á láṣọ ya pẹ̀rẹ̀pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ ó tó sá lọ. Ẹ̀sùn tí wọ́n fi kàn án ni pé lásìkò ìjọba Akeredolu ìdààmú ló kó àwọn òṣìṣẹ́ sí, ó ń ṣe bó ti fẹ́ lórí wọn bí ẹni tí ò ní kúrò nípò. Well, a ò mọ̀ bóyá lóòótọ́ ni Charles Titiloye former Attorney General ìpínlẹ̀ Ondo hùwà ọ̀dájú sáwọn òṣìṣẹ́ ní Ministry of Justice lásìkò ìjọba Akeredolu. Ẹ̀kọ́ tí mo fẹ́ kọ́kọ́ wa ni pé bá a bá ti wà nípò ìjọba ká mọ́ rántí gbòǹgbòǹgbò adópin. Digbidigbi lára àlù ń dúró, mo ń lọ mo bọ̀ lóhun tí wọ́n ń pè lọ́fíìsì. Gbogbo lópolópo láyé ó yẹ ká mọ́ rántí o, ká mọ́ rántí páwọn ẹni àná dà àwọn ẹni èṣí ń kọ́. Kò sí bá a ṣe lè pẹ́ nípò oyè tó, a ó fi pò ọ̀hún lẹ̀ ní pọ́pẹ́ bóyá ohun gbogbo adópin. Awólọ́wọ̀ ṣèjọba rí, ṣebí gbogbo wa la rántí bó ti lọ. Ṣé Akíntọ́lá ń bẹ nípò oyè rí, ṣé lọ́wọ́lọ́wọ́ ṣóṣì wà ń bẹ̀. Àmọ́ àwọn iṣẹ́ rere tí wọ́n ṣe tó ṣe pé ó sì ń fọhùn síbẹ̀ lọ́wọ́lọ́wọ́.
kí ló wá dé tírú Charles Títí lóye ọ̀jẹ́ nǹkan kan mọ́ lójú àwọn òṣìṣẹ́ ní Ministry of Justice ìpínlẹ̀ Ondo tí wọ́n fi pariwo lélẹ̀ lórí kúrò lọ́fíìsì. dájúdájú ó yẹ kí gómìnà Ayédàtiwa kọ́tọ́nà wádìí gbogbo àwọn kọmíṣánná àtàwọn tó dipò òṣèlú mú lásìkò ìjọba Akeredolu. èyí tó bá ń gbé wiri nínú wọn ká fi mú wọn jófin, àwọn èyí tó bá ṣiṣẹ́ eré ká bọ̀ wọ́n lọ́wọ́ fúnṣẹ́ rere tí wọ́n ṣe lórí ipò ó tọ̀nà. gómìnà Lucky Ayédàtiwa ẹ jọ̀ọ́ o. His Excellency I beg sir, àwọn aráàlú ti ké gbàjarè lórí ọ̀rọ̀ Ondo State Teaching Hospital ìlú Àkúrẹ́. wọ́n láwọn òṣìṣẹ́ tó wà ń bẹ̀ wọn ò gbowó oṣù mọ́ lábẹ́ ìjọba. wọ́n ní wọ́n ti gbé hospital ọ̀hún tà, a ò sì mọ ẹni tí wọ́n tà á fún. wọ́n ní wọ́n ti tà á ní gbàǹjo, àwọn dókítà nìkan ni wọn ò tà. báwo ló ṣe jẹ́? gómìnà Ayédàtiwa a ní ká sáré ké gbàjarè sí yín létí ni kó tó darí yẹ. ẹ gbà wá o láràlú ké. ẹ gbé gbìmọ̀ kan kalẹ̀, ìgbìmọ̀ aṣèwádìí tí wọ́n lè sọ ohun tó ń ṣẹlẹ̀ nípa State Teaching Hospital Àkúrẹ́ afẹ́mọ̀ díẹ̀. wọ́n ní mortuary unit ìyẹn bí ìgbókùsí tó wà ń bẹ̀ kò lójúmọ́, kìkìdá òórùn ni. gómìnà Lucky Ayédàtiwa ẹ bá wa ránṣẹ́ lọ kẹ́ lọ wo bó ṣe ń lọ. nínú apá kẹta orin èyí lẹ ó ti gbọ́ húlẹ̀húlẹ̀ lórí ọ̀rọ̀ tó ń lọ lọ́wọ́lọ́wọ́ nípa TB Joshua. onírúurú ìpè ni mo ti gbà pé kí ni mo rí sọ lórí dọkumẹ́ntìrì tí BBC ṣe nípa ẹ̀sùn táwọn èèyàn kan fi kan TB Joshua lẹ́yìn tó kú tán. mo fẹ́ kó yé gbogbo wa pé mo sì ń báṣẹ̀lẹ̀ ọ̀hún lọ ni. ìgbà àtàsìkò bá tó wọn ò forin ṣàlàyé nípa rẹ̀, ẹ jẹ́ ká mọ báṣẹ̀lẹ̀ náà bọ̀. wọ́n lè mọ bí ń lérè wípé ta ló ń kọrin. èmi lójú Awógbèmí afọ̀rọ̀jà bí ìjì.